ẹ kú ilé làákàrà alẹ́ ẹ̀rì wá làákérò ọ̀nà o. gúdógúdó tí bá ń gúdó tọ́lọ́wọ́ òfin tó dóṣe orí odó wọn a máa fàyà gbẹrẹgẹdẹ. rokàrokà tí bá ń roka tọ́lọ́wọ́ òfin tààrò ṣe orí ọkà wọn a máa yí dàsáàrò. mo kí wa lọ́kùnrin mo sì kí wa lóbìnrin. mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ fún òótọ́ ló ń jáwé mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ fún òótọ́ ló wà gbò. ewé ọmọ ajá egbò ọmọ àwà ewé ò ní gbòdì lára gbogbo wa o. ọyẹ ẹja wà nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ẹja kẹ́kọ̀ọ́ lára ẹ̀ka àtẹ́rẹ̀ tí mo fẹ́ fún wa yìí. là ń pè ní ọgbọ́n inú àwọn Yorùbá tàbí ṣẹ́gun ọ̀tá tàbí rẹ́yìn òdì. oògùn yìí kéré jíjẹ rẹ̀ ó ju ọjọ́ orí rẹ̀ lọ. èlò rẹ̀ ojú mẹ́ta mẹ́rin lọ. ayé ṣe mí ṣe bí wọn ò dákẹ́. àmọ́ ọ̀sàrẹ́ gbèjà èèyàn. oyún dọdún kan ọ̀bọ̀n ò dákẹ́. ọ̀sàrẹ́ gbèjà fún yàn. ọdún méjì kò bá kan náà ní. ewé ẹlẹ́fun ló sùn ẹ bá ń tọ́jú ẹ̀. èyí tẹ já lóòótọ́ ni o. ọdún mẹ́ta pé. àwòrán ewé ẹlẹ́fun ló sùn lẹ́wọ́ ẹ̀. ọdún ewé tẹ mọ̀ tí ń bẹ láyìíká yín náà ni. ẹja ẹ kó sódó ẹ máa gun. ó sùn ẹfun èédú ọ̀gẹ̀dẹ̀ tó dúró lóòró igi ọ̀gẹ̀dẹ̀ tó dúró lóòró ẹ wàá já ìwé ara rẹ̀ ẹ kó sí ẹ̀rùn àwọ̀ká ẹ kó dà sí iṣu ògìrì sákọ́ ẹ já gún gbogbo ẹ̀ kó ṣe lọ́múlọ́mú ẹ gún gbogbo ẹ̀ papọ̀ ẹ kọṣẹ́ kó iṣẹ́ yìí dáa o. ẹ̀yin tẹ́ ẹ̀ máa tajà láàrin ọjà táwọn ẹni bí máa fóògùn wá yín kì í wọ́n bá ń lo iṣẹ́ yìí àwọn ọ̀tá rẹ̀ máa fọwọ́ ara wọn síra wọn ó fọlọ́ọ̀mù búra lé lórí. bí lẹ́fúnlẹ́fún bá lẹ́fún ara ẹ̀ ní kọ́fí nù bí lọ́sùnlọ́sùn bá lọ́sùn ara ẹ̀ ní kọ́fí nù bí kùdùkùdù náà bá gùdù ara ẹ̀ ní ọkọ̀ fi yí. níbi ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ibẹ̀ náà lásọ rẹ̀ ya mọ́ lára ọ̀tá tí bá lé ọkọ̀ tó lóun ò ní padà yọ yàyà wèrè ní tàbí kọ́ máa jẹ gbèsè. níbi gbèsè ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yọ máa jẹ gbèsè ojoojúmọ́ ni ó ti gbọ́ tó bá tó sì lẹ́yìn rẹ̀. bí bá ń rojọ́ rẹ̀ káyọ̀ kàdánwò bí bá ń ṣàṣeyọ àwọn gan ló tiẹ̀ wá dáa jù yọ kàgbá kó tààrà ni kò jù bẹ́ẹ̀ lọ o kò jù bẹ́ẹ̀ lọ kì í sọ̀gbọ̀n àgbélẹ̀rọ ohun táwọn bàbá wa fi ń jagun tí wọ́n sì fi ṣẹ́gun ẹ lọ́ lò yóò sì bára mu lọ́yọ̀ ẹ̀ bẹ́ẹ̀ fún wa ní o ìná ọmọ yìí náà nínú kúmọ̀nà ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ má gbàgbé pé mo ti fún wa nípa lẹ́fun lóṣù rí a tó tẹ̀síwájú lórí ẹ̀ tí wà lọ́wọ́ oṣù tó ní ṣe tọ́ta wa gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348133155111 +2348133155111 gbàkànṣe àtijọ́ tẹ̀ ẹ́ tí mọ̀ +2348032983298 nọ́mbà Nàìjíríà mi WhatsApp nọ́mbà sí mi. gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 tí wà lọ́wọ́ oṣù kò ní ṣe tọ́ta wa. oṣù wà ní orílẹ̀-èdè Benin wọ́n wọ́n mọ́tò tí ń lọ tọ́pá bọ́ọ̀lẹ̀ ń dégà kan bí ẹ̀yìn ọjà adégà kan ni wọ́n dáṣẹ̀ kẹ́ kó bèrè pa àṣẹ̀nẹ̀rí tó wà mẹ́ inú lè pa àṣẹ̀nẹ̀rí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà wà gbogbo olùkùnkùn tẹ bá wà àbáwọn ẹbí yín ẹ máa pín fún wọn. ẹ bá wà ní lórí TikTok ẹ search fún Àyẹ́dáre Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ kà mí bẹ́ẹ̀ tàbí Lukman Àyẹ́dáre ẹ bà mí bẹ́ẹ̀. wọ́n ìjẹ́pọ̀ lórí YouTube ẹ search fún Àyẹ́dáre Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà
tiwa lọ́lọ́run ó ṣe ìrìnsẹ̀ kẹta wa ẹ sì bá mi kẹjọ gbà lórí Facebook ire o ire kàbìtì nílé gbogbo wa o.